know it. Why ma bue just because of money? If you are really educated, yeah, and you call yourself a lawyer, what you're doing on social media, yeah, anybody can talk on social media, but you will choose class more than money. But you choose money over class. Tobani tani won buju lórí social media yìí ìwọ Kudi ni, because you don't have class. Oh, ní class o ko lọ school ni. Mo sọ fún ele ni o lè má kí mi mọ́ mi òkúkú mọ̀ ẹ rí mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi bá yín mi mọ̀ yan rí. Ṣé you get? Oh, ní class kankan. Upbringing ọmọ aláìlẹ́kọ̀ọ́, ọmọ aláìgbọràn lẹ́ni. Look at the story you said yesterday by yourself. Yeah? You told your story. Your past stink. Past immediately. Oh, stink. Ọmọ 18 years old ni enjo kiri club. 18 years old ni wọ́n bá yín sùn káàkiri everywhere. Gbogbo èjì tí ó ń sọ yìí ní 1995, ní 1990 kini kan yẹn, wọ́n bá yín sùn kiri ní gbogbo èjì yẹn lẹ́yìn ọmọ 17, 18, wọ́n bá yín sùn kiri gbogbo club, wọ́n tọwọ́ bọ̀ yín dì. Wọ́n tọwọ́ bọ̀ yín nídìí. Níbo làwọn parents yín wà ní year yẹn? Níbo làwọn parents yín wà? Gbogbo èjì tí ẹ̀yin sọ yẹn, nígbà tẹ́mi wà ní 18, wàhálà mi tí yọ robo lọ́yàn. Débi pé yàn kan máa tẹ̀ toast mi. Ẹ tó bá ti ẹ̀ pè mí nígbà yẹn, wọ́n máa ní pé ẹni yẹn fido ni. Ibo ni mo máa lọ ní age of 19, 18 yẹn? Níbo ni mama báwo mo ṣe máa kúrò lé mi fún 2 days tí mi ní sọ fáwọn parents mi bá ní mo ní máa sọ fáwọn màmá mi pé mo ń lọ. Ẹ ti wà ní gboro láti kékeré, tẹ́ ti ń tàràkà. Ẹ ti ń tàràkà láti kékeré. Ẹ wo as a married woman, and the story you told yesterday was very ridiculous. So bá jẹ́ pé mi ni wọ́n ni, I will not even bother to talk about it. Despite the fact pa àwọn èèyàn tó mọ̀ ẹ́. I am talking about you now, Kudi. Oh, wà ní kékeré ní age of. Today, Emo, if you guys, ẹ bá ti wò mí tipẹ́, ẹ máa rí pé mo ti sọ wọn kankan nípa Kudi. Kudi ó máa ń ṣe. That is what I should pé inú máa ń bí tán bá sọ̀rọ̀. So ó máa ń believe pé àwọn léyìí, níbi tí mo jayé dé, kì í ṣe báyìí ló yẹ kí n bára mi. Níbi tí mo jayé dé, kò ń ṣe irú nǹkan báyìí ló yẹ kí. I understand. Ó expect more from life ju nǹkan tó bá rẹ̀ rí lọ. Because ó ti wà ní gboro tipẹ́tipẹ́ láti ọmọ kékeré. Ọmọ kékeré tó ti ń jó lẹ́yìn eléré tó ti ń jó, níbo làwọn ìyá àti bàbá yín wà? Tẹ́ ti wà ní títì. Tí ẹ wá gbé upbringing yẹn tẹ́ wá fi ń ba life àwọn èèyàn jẹ́ lọ́jọ́ alẹ́ yín. Nǹkan tí bí ẹ ṣe mú gbogbo nǹkan tí ẹ ṣe upbringing yẹn tí ò sweet yẹn, òun ni ẹ ṣe ń gbé bitterness yín lórí Wùnmí. It shows that you put your bitterness on Wùnmí. Because nígbà tẹ́yin wà ní age Wùnmí ní 24 yẹn, ẹ sunkún kiri, wọ́n bímọ, ẹ bímọ, wọn ò gbọ́mọ. Nígbà tí wọ́n wà ní 24 years old yẹn, Kudi, ó bímọ, wọn ò gbọ́mọ. Ó wá wò pé eléyìí tó lọ́mọ, ó tún fẹ́ gba royalty. Ó wá jókòó tì pé àfi kó bá tiẹ̀ jẹ́. Kò ṣe pé Wùnmí ṣẹ̀, but títí yín ní age títí ẹ tí ó stink, táyé ẹ ò dá. Tó dẹ̀ mọ̀ pé ní age títí ẹ ọmọ tí ẹ náà wà nulé, kò ní boyfriend wọn ríyàn pé. Ó wá ń jókòó, ẹ wá mú gbogbo ilé ayé títí yẹn, ẹ wá rú lọ́mọ tí ẹ mọ̀ nǹkankan lórí. I don't understand how you call yourself a blogger. Tó jẹ́ pé oh mama, what is your interest in justice for Mohbad? Interest in kí ni interest in nínú ọ̀rọ̀ ọmọ lọ́mọ? Kí ni interest in? Blogger máa sọ̀rọ̀ sọ nǹkan tó bá lọ ní títì kó gbẹ̀gbẹ̀nu ẹ dákẹ́. When I was talking about kí ló pè Agbala Gabriel, mo sọ nípa Agbala Gabriel, wọ́n ti jẹ́ pé àwọn èèyàn sọ pé àwọn ọmọ yẹn ó fẹ́ bring the pastor down, ó fẹ́ bring èèyàn Ọlọ́run down, ó fẹ́ ṣe gbogbo ẹ̀, at the end of the day mo yọwọ́ kúrò ńbẹ̀. Nígbà tí àṣírí Agbala Gabriel bẹ̀rẹ̀ sí ní tú, mi ò sọ̀rọ̀ mọ́, mo ti gbẹ́nu mi, mo ti gbójú, mo ti wò pé àsìkò yẹn ti lọ nìyẹn. Àwọn èèyàn tó bú mi nígbà yẹn tí wọ́n ṣe show fún mi nígbà yẹn, Tọ́lání fẹ́ bring Agbala Gabriel down, olórí burúkú Tọ́lání, kò sí olójú speaker tó wà lórí show Facebook yẹn tí ó ṣe show fún mi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe show fún mi, wọ́n bẹ̀rẹ̀ sí ní bú mi, bọ̀ǹgbà tá Agbala Gabriel táṣìírí máa tú láyé lọ́wọ́. Gbogbo àwọn tó bú mi yẹn náà padà wá dúró tá Agbala Gabriel lọ́rùn tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún lójoojúmọ́. Ẹ ti understand? So mo dẹ̀ gbójú ńgbà yẹn mi ìyá sọ kankan mọ́ pé a ti dúpẹ́ pé ẹ ti rí nǹkan tá à ń sọ, ẹ ti rí. Èmi ò kí ń come fún yàn, èmi ò hate èèyàn. Agbala Gabriel bá ṣe nǹkan tó dá lọ́la, àbí ẹnìkan mo fẹ́ yàn jẹ́, I will come and talk to support him. I don't hate èèyàn, mi ì mọ̀ rí. Nígbà táwọn èèyàn push me then, I brought mo gbé evidence síta tí mo ní a lot
mo wá ní láti pe àwọn èèyàn tán pè mí pé ẹ wá sọ̀rọ̀ fúnra yín mo ní èmi ò ní láti bàjẹ́ even àwọn evidences tí mo ní gan mo keep some pé okay at least kò ṣe pé at least àwọn kan wà tí ó sì ń dùn nínú kí o máa tí o bá ní kí o máa gbogbo nǹkan táwọn èèyàn sọ bọ́ síta ó máa dàbẹ́ ní pé èèyàn fẹ́ àwọn kan wà tó jẹ́ pé tó bá ń gbàdúrà láàárọ̀ lọ́sàn ó sì máa gbàdúrà fún bọ̀bọ̀ Àgbàlá yìí pé ó ṣe dáadáa ní life àwọn báwọn kan ṣe ń sọ pé bó ṣe ń fún lépè àwọn kan náà wà bí òtẹ ìjìyàn kan tó ti ṣe dáadáa fún pé tọ́mọ máa tó jẹ́ pé ó ti change life àwọn yẹn náà wọ́n ro other side pé okay bí kò sí bí wọ́n ṣe máa rìn tí orí òní mi then mo dẹ̀ treat case yẹn mo dẹ̀ gbójú nígbà tí àṣírí tú mo gbójú kúrò bẹ́ẹ̀ mi ìsọ̀rọ̀ kan pa ẹ̀ because mi ní interest kò sí interest mi bí kò ṣubú kí ni mo fẹ́ gèèní nínú ẹ̀ àwọn èèyàn ẹyọ kan méjì tó wá sọ tó ṣe dáadáa fún àbí tó gbé dìde nínú ìṣòro káwọn kí làwọn yẹn máa wá rò. So ìwọ Kudi ó wá bọ́ síta kò sí nǹkan tí ò pè Wùnmí tán kò sí nǹkan tó ò pè Liam tán ọmọ àlè tó bá dẹ̀ sọ̀rọ̀ ẹni ẹ̀yin ò kí ń bú ọmọdé téèyàn bá pọ̀ ọmọ kékeré tó wà lọ́wọ́ ọmọ ẹlòmíì lọ́mọ àlè kí ni wọ́n ń pè yẹn. Mo dẹ̀ rí pé wọ́n wà passionate about your children so much ẹni tó bá bú ọmọ mi wọ́n bú ọmọ mi ìwọ dẹ̀ bú ọmọ yàn gbogbo nǹkan tí wọ́n ò lè gbà ìwọ Kudi òun ló ń ṣe fáwọn ẹlòmíì wo bó ṣe ń bú Wùnmí kò sí tó bá ti jókòó tó bá ti pọ̀ ọmọ téèyàn gbé dání sínú ilé ẹ̀ lọ́mọ àlè kí ni nǹkan tó ti sọ ọmọ téèyàn gbé dání ìwọ dẹ̀ bí ọmọ títí ẹ despite the fact pé wọ́n ríyàn gbà lọ́wọ́ títí ẹ ó dẹ̀ fẹ́ kéèyàn kọ́kọ́ bẹ́ẹ̀ bú bí wọ́n ṣe ríyàn gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ ó fẹ́ kéèyàn bẹ́ẹ̀ bú ọmọ latex for the stars ó fẹ́ kéèyàn bẹ́ẹ̀ bú ọmọ yẹn tóyàn bá bímọ láyé kọ́ má ríyàn gbà kó má mẹ́ni tó lóyún fún gan kò deserve ebú because ọmọ ó wá sílé ayé títí ẹ̀ láti live ni ọmọ oṣù mẹ́fà ó bẹ̀rẹ̀ sí ní gbógun tí ó bú kò sí nǹkan tó sọ ìwọ Kudi ìwọ náà ló bẹ̀rẹ̀ nígbà tí Rich Grace mo wo show yẹn nígbà tí Rich Grace sọ pé tó kọ́kọ́ wá sọ̀rọ̀ ọba ìwọ náà bá bọ́sítà ọba analyse Rich Grace yẹn nígbà yẹn ó bá ń sọ pé ọba ló lọ́mọ ọwọ́ yẹn báwo ni wọ́n ṣe wà yìí tó sọ pé Délé Táíwò ló lọ ọmọ ọwọ́ ẹ̀ táwọn èèyàn kan bá wá sọ pé Délé Táíwò kan ló ní pé Shina Peter ló ní how will you feel tí èèyàn kan bá sọ pé ọmọ tó ń sọ pé ó bí fún Délé Táíwò yìí pé Délé Táíwò kan ló ní o Wàsíù Àyìndé ló ní o tọ́dẹ̀ ń gbógun tọ́dẹ̀ ń dúró bẹ́ẹ̀ nípò tọ́ lọ̀rọ̀ yẹn how will you feel torí wọ́n bọ́ síta òun bá wọn sọ pé ọba ló lọ́mọ ọwọ́ ọmọ èèyàn kan tí ò mọ̀ kankan pa ẹ̀ bọ̀ tó bá sọ fún wọn pé ọmọ tó ń sọ pé ó bí fún Délé Táíwò tí Délé Táíwò ò gbà lọ́wọ́ ẹ̀ tó bá sọ pé okay o Shina Peter ló lọ́mọ o àbí kíní kan ló lọ́mọ o báwo ni wọ́n ṣe fẹ́ feel torí òun jó lẹ́yìn ìlérè anybody ló lè lọ́mọ àbí tó bá sọ pé Délé Táíwò kan ló lọ́mọ o àwọn tó ń jó lẹ́yìn tó àwọn onílù ló lọ́mọ kí ni nǹkan tí wọ́n máa feel because nǹkan tí ẹ lè gbà lẹ́ ń ṣe fún yàn and reason tó fi ń sọ pé èèyàn kan ló lọ ọmọ ọwọ́ Wùnmí èmi ò understand ilé ọgbọmọ lọ́wọ́ títí ẹ̀ kì í ṣe pé wọ́n gbọmọ ṣé owó tẹ̀ ń wá lórí social media ló jẹ́ kẹ́ mọ̀ nǹkan tẹ́ máa ń sọ ni owó tẹ̀ ń wá lórí social media ṣé òun ni ò jẹ́ kẹ́ mọ̀ nǹkan tẹ́ ń sọ ni ó wá sọ lánàá sí nígbà tí wọ́n bú ọmọ ẹ ìwọ gégùn fún wọn ìwọ lè bú ọmọ ọdún kan ó lè bú ọmọ oṣù márùn ó lè bú ọmọ oṣù mẹ́fà kò sí nǹkan tí wọ́n Kudi tí ò fojú ìyá Mohbad rí tán kò sí nǹkan tí ò sọ nípa ìyá Mohbad Bọ́sẹ̀dé aláràkà Bọ́sẹ̀dé oníranù Bọ́sẹ̀dé oníkíní kan gbọ́mọlẹ̀ ó lọ kí ni ìwọ òun bí wọ́n ṣe bú Bọ́sẹ̀dé ṣé wọ́n bẹ́tà Bọ́sẹ̀dé at least Bọ́sẹ̀dé fọ́kọ tiẹ̀ láti ọmọ ọdún bóyá 16 bóyá 18 ni Bọ́sẹ̀dé ti wà nílé jòsí ẹ̀yin ní gbogbo èjì yẹn gbogbo èèyàn lẹ ti bá sùn tán at least Bọ́sẹ̀dé sọ pé ọkùnrin kan tó ń kọ́kọ́ máa mọ̀ láyé òun jòsí ni bó ẹ̀yin ìwọ ò lè dúró níwájú anybody kó sọ pé Délé Táíwò ló gbà balẹ̀ ẹ̀ o ò dẹ̀ lè dúró níwájú anybody kó sọ pé ọkọ tó wà nílé ẹ̀ ló gbà balẹ̀ gbogbo èèyàn ló ti dọ́ ẹ̀yin náà tán. I have said it times without number. Sori tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí èèyàn ẹni tó rí ẹ ò pé tó gbọ́n jù lọ ló máa advice ẹ téèyàn bá ti ṣubú ẹni tí ò ní làákàyè tó ẹ ordinarily tí ọgọ́mọ̀ ọlọ́pọlọjọ ẹni ò gbọ́n jù lọ òun ló máa advice ẹ kọ́ lọ́ má jẹ́ kéèyàn ṣubú tí wọ́n Kudi ni mo ṣe ń sọ yẹn o bú Wùnmí ọmọ 24 tó ní ẹgbẹ́ ẹ̀ nínú ilé
So nígbà tí wọ́n bímọ yẹn ní 20 nígbà tí wọ́n bímọ yẹn nígbà tí wọ́n wà ní 24 tó ló bímọ yẹn fún Délé Táíwò tí Délé Táíwò gbọ́mọ lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe feel? You felt so sad. And bó ṣe ń sọ̀rọ̀ yẹn èèyàn máa ti rí pé Délé Táíwò yẹn gangan ló wù ẹ́ láti fẹ́ ní life ẹ̀. Bí o ṣe ń sọ̀rọ̀ èèyàn máa ti rí pé àìmáfẹ́ Délé Táíwò yẹn ó ń bí ẹ nínú ó believe lọ́kàn ara ẹ pé Bukky UK òun ni ò jẹ́ kó rí Délé Táíwò fẹ́. Up to today ọkọ tó wà nínú ilé ẹ dèní eléni kò ń ṣọkọ tó ń wù ẹ́ lẹ́dàá ẹ̀ láti fẹ́. Because òun jàdú ó ṣe ń sọ̀rọ̀ 30 years ago 25 years ago lórí ọ̀rọ̀ hex. Délé Táíwò yẹn gogo ló wù ẹ́ láti bí gbogbo ọmọ náà ẹ̀ fún ṣùgbọ́n òun wo Bukky bí ẹni pé òun ni obstacle tí ò jẹ́ kó fẹ́ Délé Táíwò. Up to today ọkọ tó wà nínú ilé ẹ kò wù ẹ́ kò ṣe ọkùnrin tó wà proud of. Bàbá yẹn ò dẹ̀ bàjẹ́ bó tẹ̀ jẹ́ pé òun wò pé ó yẹ kó ti wà nínú ilé ọlá ó yẹ kó ti jẹ́ celebrity ó yẹ kó ti wà nínú ilé ọlá tó bá pé Délé Táíwò ló fẹ́ ni gbogbo èèyàn kan láti jẹ́ kíní kan jù báyìí lọ bó ilé tó fẹ́ ń sìn ìwọ ló ń gbéjẹ sórí tébù fún bí wọ́n ṣe ń búlì ẹ̀ tó ìwọ ló ṣe show every day torí ẹ̀ ṣàjẹun ó máa happen bẹ́ẹ̀. Bàbá yẹn bó ṣe wà yẹn gbogbo rádàràdà tó ṣe lórí social media Délé Táíwò lè má lè gbà bó bàbá yẹn gbà. Gbogbo rádàràdà tó ṣe lórí social media Kudi bàbá yẹn gbà náà máa yẹn gbà fún ẹ. Ó ṣe kí Délé Táíwò ti gbá ojú ẹ lórí live show tó bá yẹ pé Délé Táíwò ló ń fẹ́. But ó wọ̀n nínú ìwà ẹ good morning ma good morning everybody ó wọ̀n nínú ìwà ẹ pé Délé Táíwò gangan ni ìfẹ́ tó ń wù ẹ́ ìfẹ́ àárọ̀ ẹ tó fi ìpò yẹ kó fẹ́. Nítorí ẹ̀ ló ṣe lóyún fún nígbà yẹn lọ́hùn pé gbogbo àwọn Bukky tó ń kó kiri bí a tó bá ti lóyún fún gbogbo wọn á sá. But unfortunately Délé Táíwò kò fẹ́ wọ ó kàn fẹ́ jẹ́ ń bẹ̀ ni. Ó sọ̀nà ó nígbà tó lóyún fún Délé Táíwò ó ní bàbá ẹ̀ ò lè forgive ẹ títí bàbá ẹ̀ fi kú because àwọn ìwà pálapàla ọmọ aláìlẹ́kọ̀ọ́ nìyí. Now lèmi náà wá jókòó látàwọn yẹn mo wá jókòó mo wá wò pé no wonder tí wọ́n bá ní òun fẹ́ ṣe show àwọn èèyàn máa advice yan nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí social media yìí tí mo tẹ̀bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn ọmọ ọkọ àtìyàwó àwọn èèyàn kan máa pè mí left right and center pé Tọ́lá ní ṣé kò sí kí ló bá ẹ débẹ̀ kí ló ṣẹlẹ̀ kí lè léyìí ibo ló já sí kíní kan kí ló mú ẹ kí ló ṣẹlẹ̀ ọkọ ẹ kọ́ ọmọ náà wà lé kí ló wá fa gbogbo eléyìí kíní gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ní sẹ́mi òun understand díẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣáwọn èèyàn ò lè sọ̀rọ̀ ni bọ̀ ẹ̀yin yìí ẹ ti ba gbogbo ẹ ti ba Yorùbá tó bá fẹ́ sọ̀rọ̀ lórí social media àwọn èèyàn á rí wọn bí ọmọ òṣì bí olórí burúkú bí àìmọye èèyàn tó ní a lot láti offer àìmọye èèyàn tó fẹ́ sọ̀rọ̀ nípa ilé tó fẹ́ sọ̀rọ̀ nípa tọ̀hún tó wá sọ̀rọ̀ nípa àwọn ọmọ tó fẹ́ sọ̀rọ̀ nípa family tó fẹ́ sọ̀rọ̀ nípa a lot of things but tí wọ́n bá ti rí ẹ pé Tọ́lá ní ayọ̀ ló ń jẹ́ bí pé ló ń jẹ́ àwọn èèyàn wọ́n máa ti gbé gbogbo yín papọ̀ pé yes ìkọ̀kan náà nìyí because wọ́n ti rí social media ẹni tó bá ti sọ̀rọ̀ lórí social media bí àwọn àṣà àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ ẹ̀yin lẹ́kún bẹ̀ ẹ̀yin failure ẹ̀yin tẹ́ gbọ́ràn sí ìyá lẹ́nu tẹ́ gbọ́ràn sí bàbá lẹ́nu táyé yín ti bàjẹ́ tẹ́ gbọ́ràn sọ́kọ lẹ́nu tẹ́ ẹ̀ ní lárí tí ayé yín fọ́ tẹ́ ti lọ sí gbogbo òkun tẹ́ ti lọ sà tí ẹ̀ rí kan ṣe kan ẹ̀yin lẹ pàkàrà yín jọ sórí social media ẹ wá jẹ́ kí àwọn èèyàn tó fẹ́ sọ̀rọ̀ kí wọ́n sọ̀rọ̀ lórí social media wọ́n máa fojú kan náà gbé gbogbo wọn ni pé àwọn ọmọ òṣì ni wọ́n a lot of people náà ló máa ti wò bẹ́ẹ̀ pé ẹni tó wọ́n tó bá ti lè gbẹnu sí máìkì báyìí Yorùbá wèrè ni ẹ àwọn ọmọ òṣì ni ẹ wo àṣírí yín bẹ́ẹ̀ ṣe tó àṣírí yín lánàá listen to yourself Kudi you don't have respect for your family at all ní respect fọ́kọ ẹ tí o bá ti rí ẹ á ti mọ̀ pé wọ́n ló ń control máa yẹn nulẹ̀ tí o bá ti rí ẹ á ti mọ̀ pé dádì yẹn wọ́n ló ń control wọn dádì yẹn dẹ̀ ti gba kámú ni pé kíbo làwọn tún ń lọ ṣùgbọ́n àṣà tó wà lára ẹ yẹn kò fi ẹlẹ̀ ìwà àṣà bó ṣe lẹ́dùkéṣọ̀n tó yẹ lẹ́dùkéṣọ̀n tó àṣà yẹn ṣì wà nínú láìfẹ́ o ò lè gbé kúrò lára wá dúró ọ̀rọ̀ tó ń sọ àpọ́nkodo àjọpínkodo it is highly ridiculous and you call yourself an educated woman. Listen to yourself. Go and watch your video. Sit down. Play those videos. Play it for your children. Let your children listen to it. Oh. Hello? Hello? Mom, can you drop my phone off? For what for?
My card and my bus card and my phone case. Okay, I will drop your card. I'm not dropping any phone. You're not taking phone to school anymore, okay? Okay, well, I need my phone case. Pardon? I need both of them. Yeah, I'll get it for you, but I'm not bringing phone to you, okay? Right, no more phone. Right. Bye. Good afternoon, Stephanie. Ìwà àṣà tó wà nínú life yan. Tí èèyàn bá ń wò ẹ́ báyìí, èèyàn ti rí ọ bring ẹ bó ṣe rí. O lè wá láti ilé rẹ̀ nígbà míì, o lè wá láti ilé tó jẹ́ pé o kò jẹ́ black sheep of the family tó jẹ́ pé gbogbo ayé, gbogbo ẹbí ìwọ nìkan ló fẹ́ yọ ọmọ burúkú to know. Mo ti lajú, mo ti bẹ́ sí gboro láti 18 years. Wo story tó ń sọ 1990 kìíní ní 18 years old. Ẹ ti wà ní club, ẹ ti ń ṣòṣì. Ẹ ti wà ní club, wọ́n ti ń tọ́ ọ̀bọ̀ yín nídìí ní 18 years old. Ẹ̀yin tẹ́ ẹlẹ́bí, o dẹ̀ ní ọkọ ńlé o. Gbogbo wọn ọ̀rọ̀ tó sọ yẹn, àjọ pókódó. Ọkọ ẹ̀dẹ̀ máa gbóṣò yẹn. Àwọn ẹbí ọkọ ẹ̀dẹ̀ wà lórí social media bẹ́ẹ̀ tó ń rí ẹ. Àjọ pín okodo, wàá pín okodo, oko la pín do. Can you imagine? You're not decent at all. Apokodo ni mi ò pààyàn, ọmọ ni mo bí o, mo pokodo, wọn ò gbọ́mọ lọ́wọ́, ọmọ yẹn ti dàgbà o. O tẹ̀lé fún ọmọ yẹn ní respect. Kò tiẹ̀ gbójú. Kò tiẹ̀ gbójú. Ṣáwọn kankan wà tẹ́ ẹ lè sọ ni. Torí ẹ ti sọ lórí social media. That's how people look at people like you. When you're talking on social media, there's nothing you cannot say. Tẹ́ bá ti lè ṣáná sí kíní báyìí, ṣáná sí kíná máa ń pọnà ṣáná sí yẹn. Tẹ́ bá ṣáná sí kíní lè kò sí nǹkan tẹ́ lè sọ mọ́. Gbogbo nǹkan àfi kẹ́ sọ̀rọ̀, kẹ́ lanuta. Ní tìjú, lójú tì. Ní ojú tì. Ọmọ tí Délé Táíwò tó bí fún Délé Táíwò yẹn ó ti ẹ̀rọ títí ẹ̀ kò fi gbójú. Ẹni títí ẹ̀ ti bàjẹ́ kí ló expect kó ṣe? Ó ní ó bú ẹ, lóòótọ́ ló ń bú ẹ ní gbogbo ìgbà. Bó ṣé ò lè gbójú ni. For the sake of your marriage, ó lè gbójú. For the sake of your marriage, ó lè jẹ́ àwọn èèyàn tó ń wù ẹ yẹn náà, àwọn ẹbí ọkọ ẹ yẹn, wọ́n wò pé òun rí dínkù ọkọ ẹ náà. For the sake of your marriage, even if you're not looking at that man, look at, for the sake of those kids, children, ọmọ tó ní, beautiful children, tọ́lọ́run fún ẹ, Kudi. Wọ́n mọ ẹyẹn náà. Beautiful family tó ní. Bó tẹ̀ jẹ́ pé past ẹ ò jẹ́ kínú ẹ dùn. But beautiful family tó tọ́lọ́run ti wá fún ẹ, tọ́lọ́run dẹ̀ ti wá gbé ọkùnrin tí ò lè use past ẹ against ẹ. Kí ló kọ́ ẹ pé inú kan tẹ́nìkan sọ lórí social media? Because mi ò rí bàbá yẹn bí ẹni tó lè use past ẹ against ẹ. Àwọn ọkùnrin kan wà, gbogbo past ẹ tó sọ lánàá yẹn. Wàhálà ìbẹ́ bó ṣe fẹ́ nu ẹ sọ́tọ̀ yẹn láyé àṣẹ máa bàjẹ́ everyday. Wọ́n máa fi hùwà sí everyday ni. Because àwọn kan míì wà tí bàbá yẹn ò gbọ́ rí tó ti sọ lánàá yẹn. Tí bàbá àwọn ẹbí ọkọ ẹ tí wọ́n mọ̀ ń pa ẹ. Àwọn kọ̀ọ̀kan míì wà tí bàbá yẹn mọ̀ ń pa ẹ̀ táwọn fámílì ọkọ ẹ̀ wà wí ẹ̀ àná yẹn wọ́n ti rí ẹ tán pọ̀ àwọn ọmọ aláṣẹ́wó ni ọkú gbé sílé. Àwọn ọmọ aláṣẹ́wó ni bọ̀dá mi gbé sílé. Àwọn ọmọ skindus ni bọ̀dá mi gbé sílé. Ẹ wo bẹ́ ṣe ń sọ̀rọ̀ kíní kan ní skindus ní kíní kan ní lost club ọ̀tọ̀bọ̀ yẹn dì big girl lẹ fi ń ṣe big girl lẹ forí burúkú ń ṣe. At the end of the day ẹ jèrè iṣẹ́ ọwọ́ yín. Ọkọ yẹn kú ẹ fẹ́ dá sọ̀rọ̀ kí ló ní ṣe pẹ̀lú ayé ọmọ yẹn gbọ́dọ̀ bàjẹ́ ìyàwó yẹn gbọ́dọ̀ bàjẹ́. Olórí burúkú èèyàn ló máa ní pé lágbájá kú bí Mohbad ṣe kú yẹn àwọn fámílì Mohbad ayé wọn gbọ́dọ̀ bàjẹ́. Olórí burúkú èèyàn ni. Gbogbo ilé tí àwa ṣe fún bàbá Mohbad gan tèmi bí mo ṣe wà yìí tí mo ṣe pẹ̀lú bàbá Mohbad kò ń ṣe right thing to do fún bàbá Mohbad. I am telling you. But nítorí pé bàbá Mohbad dúró ní wípé ọmọ òun tó kú àwọn ọmọ mi gbọ́dọ̀ kú òun la ṣe dúró tí wọ́n lọ́rùn pé wọ́n gbọ́dọ̀ fẹ́ni lẹ́ni sílẹ̀. I am telling you. Nítorí pé tó bá jẹ́ pé ìlú òyìnbó náà ni wọ́n èèyàn kan ti mú ìbọn tó yìn fún Mohbad tó kú tí bàbá Mohbad sọ pé àfi kóun lọ pa àwọn èèyàn tóun náà lọ gbébọn wọ́n á arrest ẹ̀ wọ́n ní sọ pé torí ọmọ ẹ̀ kú. Wọ́n fi báwo ni máa ṣe sọ two wrongs cannot make a right. Okay ọmọ ẹ̀ kú
ó wá lọ sọ pé ọwọ́ méjì fẹ́yàn kan pé kán bẹ́ẹ̀ ba ayé ọmọ ẹ̀ jẹ́ òun làwa ṣe gbógun ti bàbá Mohbad. It's not kò ń ṣe right láti ṣe gbogbo family yẹn ló yẹ káwọn èèyàn dúró tì kan support. Kò sí ẹni tọ́mọ yẹn máa kú téèyàn máa wò pé òun kú máa gbógun tọmọ ẹni tọ́mọ ẹ̀ kú. The same thing as Iya Mohbad, the same thing as Wunmi, the same thing as Liam. Position kan náà ni gbogbo wọn wà. But for the fact pé bàbá Mohbad ó lọ dúró tí àwọn blogger kan lẹ́yìn pé kán bá òun pa ọmọ òun kọ́ dẹ̀ bá òun pa ìyàwó ọmọ òun, òun làwa yìí ṣe dúró. Àwọn òun support ìbàjẹ́, support òṣì. Kì í ṣe pé àmọ̀kan tí ó dáa. Ṣùgbọ́n kí ni ti tẹ̀yìn gangan? Ìwọ jókòó síbẹ̀, ó ní àfi kí Wunmi kú. Bukky náà jókòó síbẹ̀, ó ní àfi kí Wunmi kú. Blogger dẹ̀ lẹ pera yín, tọ́rọ̀ mi bá tún jáde lọ́la, tọ́rọ̀ family oní family mi bá tún jáde lọ́la. Ẹ tún gbógun tì wọ́n pé àfi kẹ́ bá bẹ̀ jẹ́. At the end of the day, ẹ mú gbogbo family yẹn fọ́ pátá. Tó bá níta ló bá family Joseph Aloba jẹ́, Bukky Jesse àti Kudi, ẹ̀yin tẹ́ bá gbogbo ẹ̀jẹ̀ ni. Ẹ̀yin tẹ́ fọ́ gbogbo ẹ̀ nìyẹn. Etí tí wọ́n Kudi máa fi ń dùn mí ni wípé ó ní òwà educated. Ká tí ẹ gbọ́ pé Bukky ò ní education, kò ní common sense, kò ní kankan. Because Bukky bó ṣe wà yẹn, ẹni táyé ẹ̀ bá ti bàjẹ́ nìkan ló lè like. And that is the truth. Mi ò hate bó ṣe wà yẹn, but kò sí bí mo ṣe fẹ́, kò sí nǹkan kan láàrin èmi àti ẹ̀. Jọra, we don't have anything in common at all. Láti bring láti kékeré, èmi àti ẹ̀ ò ní nǹkan kan in common. Òun ló bọ́ síta lọ́jọ́ kan tó lóhun òun máa ń yaṣọ mọ́ àwọn wòlíì bàbá òun lára, àwọn àgbàlagbà ṣọ́ọ̀ṣì àwọn, òun máa ń yaṣọ mọ́ wọn lára, òun máa ń fa bàbá òun láṣọ ya. Èmi ò dẹ̀ fa bàbá tèmi láṣọ. So we don't have anything in common. I don't hate her, I don't know her, but àwọn nǹkan tó ń fa ara ẹ̀ fẹnu sọ wàá wò pé báwo ló ṣe fẹ́ jẹ́ tó ṣe máa fẹ́ràn irú obìnrin báyìí. Tó bá ní ẹ̀yin méjèèjì, ìwọ sì wà kíláàsì ju Bukky lọ. Because ó ṣe lọ́kọ only for the fact that kò tẹ̀ lè maintain ilé ọkọ, ó lè maintain ọkọ kan for 24 years. Kéèyàn give it to you. We can't take that from you. Bó tẹ̀ yẹ pé nínú ilé ọkọ yẹn náà kò sí respect kankan tó fún bàbá yẹn. It shows pé kò ní respect kankan tó fún bàbá yẹn rárá. Bàbá yẹn kọ̀ wá ń bẹ̀ ni. Ó possible kó jówó social media tó ń ṣe wàhálà yẹn náà ló fi ń bọ́ bàbá. Kò ṣe big deal. But bàbá yẹn ò ní say kankan nínú ilé ẹ̀, wá ti rí pé ìwọ ni ọ̀gá, ìwọ ló ń ṣe gbogbo ẹ̀, kò sí respect tó fáwọn ọmọ ẹ̀ tó bí tó ti dàgbà. Àwọn ọmọ adult tó ní gan ò ní respect fún wọn. Ò ní respect kankan fún wọn. Because tó bá ní respect fáwọn ọmọ ẹ̀ gan, why respect àwọn ọmọ ọlọ́mọ, why respect Wunmi, why respect àwọn other people. Nígbà tó bẹ̀rẹ̀ pẹ̀lú Nkechi náà níjọ́sí, Nkechi àfìgbà tí Nkechi sọ tó pè lórí fóònù tó ṣépè burúkú fáwọn ọmọ tó bí kó tó dẹ̀yìn lẹ́yìn. Irú blogger wo lẹ jẹ́ tí ẹ máa dúró sọ́run àwọn èèyàn tí ẹ fẹ́ bà life àwọn èèyàn jẹ́. Ṣé bí blogger ṣe ń ṣe nìyẹn ni? And you guys are not even registered as bloggers. Ẹ kàn máa pera yín blogger ni. Kí ni mí ní blogger? Ṣé blogger ní láti dalé àwọn èèyàn rú ni? Ṣé blogger ò kí ń tún nǹkan ṣe ni? Ṣé blogger oríyàn méjì tó ń jà kẹ́ẹ̀pẹ̀ tù sílẹ̀ kẹ́ sọ̀rọ̀ sílẹ̀ kẹ́ sọ̀rọ̀ pé kálukú lọ́ lọ ẹ̀ ni? Ṣé blogger gbọ́dọ̀ túlé ni? Ṣé blogger gbọ́dọ̀ báyé èèyàn jẹ́ ni? Blogger wo lẹ ń sí lórí social media tẹ́ ń cause àwọn èèyàn ní pain? Irú blogger wo lẹ jẹ́? Ó ní wọ́n ṣe blogger ń jọ́sí náà bó ṣe dúró sẹ́yìn ọkọ Nkechi nìyẹn tó mú bọ̀bọ̀ yẹn tí wà tá máa pè lórí fóònù tẹ́ wá send love button síra yín, love messages síra yín wà àti bọ̀bọ̀ yẹn kí ló ń pè bọ̀bọ̀ tó ń fẹ́ Nkechi ekini kan lọ́jọ́ sí. Ṣó ni wàá máa send love message síra yín tá máa celebrate ẹ jọ blogger tó rí yàn lórí social media kí ló celebrate ẹ fún? Kí ni ìpàdé wèrè àtàsíwín? Tó bá ti bá wọn dá sọ̀rọ̀ lé wọn ò lè máa lọ́nà ẹ̀. Èwo ni kẹ́ máa celebrate ara yín? Kí lẹ celebrate ara yín fún? Kí ni gbogbo òṣì? Ó celebrate ọkọlọ́kọ celebrate ẹ. Ilé tó bá ti jà, tí ìjà bá ti wà, ẹ fọ́ gbogbo ẹ̀. Kí gbogbo ilé scatter. Wàá mú Iya Mohbad, wàá bú. Iya Mohbad better ẹ. Iya Mohbad ó better ẹ. At least òun ò lọ club. Ẹgbẹ́ kan náà ní, bọ̀ kò ń ṣe oní club, kò ń ṣe ọmọ oríta. Tó ń ṣọmọ oríta o gbọ́ nǹkan tí Mohbad sọ ni ó ní family àwọn oníkòsẹ́ni tó fọ́kọ méjì ó lóhun nìkan ó ní àwọn ẹbí òun dẹ̀ sọ pé kóun má fẹ́ jòsí. Ó nígbà tí ó jòsí ilé òun kúrò lé ó lóhun ò rí bí lọ ó lóhun lè padà lọlé wọ́wọ́ láì títí ẹ̀. Ọkùnrin fẹ́ ó ló bímọ ó ní 1980 ló bímọ wọ́n ló fẹ́ nú ẹ sọ ó ní òbí ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ tó bí fún Délé ní 1980 ó ló tún fọ́kọ mi ní 2000 ọdún méjì ó tún ti bẹ́ mọ́kùnrin mi ṣé ẹ̀tẹ̀ kí n lọ́pọlọ ni? Wọ́n kọmọ sílẹ̀ sí ẹ lọ́wọ́ ní 1998 bó ṣe sọ
like you said yesterday only 1982 years after o tún ti bẹ́ mọ́kùnrin mi kí ló ń bẹ́ ọmọ àwọn èèyàn kiri fún tó bá ti kọ́kọ́ mọ́yàn síyàn lọ́wọ́ o ò lè dúró kó take time ẹ kó tún wò pé mistake tí mo ṣe kí má tún ṣe òun ló ṣe wá dúró sí ọkùnrin bàbá yẹn tí òun ẹ fẹ́ mọ́ torí pé kí ni ká tún ti gbọ́ ẹ wá tẹ̀bà ti bàbá oníbàbà ó wá tẹ̀bà ti bàbá oníbàbà ẹ wá gbé bàbá síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ó wá ń sọ story tí ó make sense story tí yàn gbọ́dọ̀ sọ pé nǹkan báyìí lè ògo tó wá gbé jáde ó wá ń sọ torí pé kí ni a ti sọ pé ẹ máa ṣẹ̀sìn gbogbo ẹ̀yin tẹ́ ẹ pé Wùnmí láṣẹ́wó nìyẹn o ẹ̀yin aṣẹ́wó tó ń tọwọ́ bò kiri láti age of 18 ṣe bí Wùnmí Mohbad bá ń lé Mohbad ló dis virgin ẹ̀yin sìn virginity yín club lẹ ti sọ sí club ló ti sọnù sí ẹ̀yin counter ní club ní gbogbo yín ti mú virginity yín tẹ́ ti jùnú sí tó bá sọ pé ta ló dis virgin yín gan ẹ mọ̀ torí wọ́n bá yín sùn kiri títì ní nígbà yẹn ẹ̀yin lẹ̀dẹ̀ bọ́ síta tẹ́ ẹ sọ story olórí burúkú tẹ́ ẹ pé yẹn aṣana ìyí Bukky yẹn náà á lọ gbé Wùnmí ó ń ṣe kíní kan ní club ó ń ṣe kíní náà máa ń ṣe ó ń ṣe kíní kan ní club ẹ wo Wùnmí o ibi tó ti dúró wà lọ gbé ó ṣọ́ Wùnmí kiri láti tiẹ̀ dẹ̀ tán bẹ́ẹ̀ ṣe jẹ́ odókódókódókódókó tó ń pọ́n kódó pẹ̀lú gbogbo yàn ìwọ Bukky bó ṣe pé odókódó obé lè sùn gbogbo àwọn tó ń ṣe ṣòfún gbogbo àwọn tó ti dọ́kọ wọn rí ni gbogbo àwọn tó ń ṣe ṣòfún gbogbo àwọn tó ti dọ́kọ wọn rí ni olófẹ́ gbọ́dọ̀ Genesis wà kí ló dà yín pọ̀ gbogbo àwọn tó ti fọ́kọ wọn rí àtẹni tó bá fẹ́ dọ́kọ ẹ̀ tí ìyàwó ẹ̀ ò bá gbà gbogbo wọn ni wọ́n máa ṣe ṣòfún gbogbo àwọn tó ń ṣe ṣòfún gbogbo àwọn tó ti ní nǹkan ṣe pẹ̀lú ọkọ wọn ni àwọn kan wá jókòó tí ẹ wọ́n ń wò ẹ̀ ẹni táyé ẹ̀ ti bàjẹ́ sẹ́ ló máa wò ẹ́ Bukky tó máa sọ fún ẹ pé òun láìkẹ́ torí mo ń gbọ́ tó ń sọ pé àwọn fúnra èmi mò ń já lọ́wọ́lọ́wọ́ kò sí nǹkan tó ń já wọ́n ń wẹ̀ sí ẹni kò sí nǹkan tó ń ṣe nígbà tó bọ́ síta tó wá sọ story ọmọ ẹ ó ṣe kíní kan fọ́mọ ẹ àwọn èèyàn wá àwọn kan táyé wọn ti bàjẹ́ irú wọn àti Yínká tí àǹtí wọ́n gbé fọ́tò ẹ síta wọ́n ní best mother téèyàn tí Ọlọ́run fún ẹ ní ọmọ yọkan láyé ẹ tí ìwọ gangan mú ilé ayé ọmọ yẹn tó bá yé ẹ̀jẹ̀ fúnra ara tiẹ̀ fọwọ́ ara ẹ̀ bá yé ẹ̀jẹ̀ níbi tó ti ń ṣọ́ Wùnmí tó ń jẹun níbi tó ti ń ṣọ́ ẹni tó lọ níbi tó ti ń ṣọ́ ìyá Mohbad tó ń sùn níbi tó ti ń ṣọ́ ẹlẹ́nẹ́ni níbi tó ti ń ṣọ́ Ìyábọ̀ Òjó ibi tó mú fùsí níbi tó ti ń ṣọ́ pòlò nígbà tí tó jáde tí ò mú Ìyábọ̀ Òjó dání níbi tó ti ń ṣọ́ àwọn ẹlẹ́ni tó ti ń ṣọ́ life àwọn ní life ayé tiẹ̀ yọ kan ṣòwò bàjẹ́ gbogbo antenna mi tí ìyá Mohbad bá jẹun nínú ilé ẹ̀ wàá rí nǹkan tó jẹ tí ìyá Mohbad bá sùn wàá rí ibi tó sùn sí tí ìyá Mohbad bá lọ wà ní kan máa bẹ́ẹ̀ ya fọ́tò ẹ̀ ó dẹ̀ rí ọ̀kankan fún lówó rántẹ́nà kankan tí wàá rán sí ọmọ ẹ̀ pé gbogbo ibi tó bá rìn sí tọ́mọ ẹ bá ti fẹ́ yọ̀ ọ̀bẹ káwọn máa bẹ́ẹ̀ yọ kọ́ máa bẹ́ẹ̀ ṣọ tọ́mọ ẹ bá ti fẹ́ yọ̀ gò tọ́ máa bẹ́ẹ̀ ṣọ gbogbo àwọn antenna tó ń rán sáwọn ìyá Mohbad tó ń rán sí Wùnmí yẹn ó lè rán wọn sí ọmọ tiẹ̀ pé kọ́ máa bẹ́ẹ̀ ṣọ́ gbà tó bá mọ̀ bẹ̀ dání gbà tó fẹ́ lọ jí kẹ̀kẹ́ tó fẹ́ lọ jí báísíkù tó fẹ́ lọ jí banana tó fẹ́ lọ jọ́gẹ̀dẹ̀ tó fẹ́ lọ gbé ìbọn ó rí antenna kankan gbé sí yẹn lẹ́yìn pé kọ́ máa bẹ́ẹ̀ ṣọ́ láìfẹ́ nínú UK tẹ́jọ́ ń gbé bọ̀ ẹni tó wà ní miles 1 million miles away antenna tiẹ̀ ń ṣọ́ yẹn antenna tiẹ̀ tó ń lò fún Wùnmí yẹn tó fi ń wo ibi tó sùn sí ibi tó jí sí yẹn ẹni tó kí ẹni tí ò kí antenna tiẹ̀ tó fi ń wo pé ya Wùnmí sì kí o tó fi ń wo ibi tí ya Wùnmí lọ lánàá ibi tí ya Wùnmí sùn sí lẹ́nìí ibi tí Wùnmí ti dé lọ́la ẹni tí Wùnmí kí lọ́túnla ẹni tó ṣèkómọ fún Liam ibi tí Liam rà lọ antenna yẹn gangan yẹn o ò lè sanwó fún irú antenna yẹn kó máa bẹ́ẹ̀ ṣọ́ ọmọ ẹ tọmọ ẹ fi mú bọn antenna yẹn ò lè sọ fún ẹ pé tó bá dé lọ́la ọmọ yẹn máa yọ̀bọ̀n o ọdún làwọn yẹn máa yọ̀bẹ o ọmọ yẹn máa gba fóònù lọ́wọ́ àwọn èèyàn o ò lè rí antenna yẹn kó o lò láàárín ìwà àtọmọ ẹ tẹ́ ẹ jìnnà síra yín ó yẹ kó máa lo antenna yẹn kó máa ní kó máa bẹ́ẹ̀ ṣọ́ bí tó bá rìn sí ni so that ọmọ yẹn ò ní fi ẹ̀ṣẹ̀ sí wàá jí láàárọ̀ wàá kọ́kọ́ lọ wo péjì Ìyábọ̀ Òjó tó bá ti jí lọ́sàn wàá kọ́kọ́ lọ wo fóònù Wùnmí wàá lọ wo ibi tí Wùnmí bá ṣe update wọlé kọ́kọ́ máa rí bí Ìyábọ̀ Òjó ṣe update wọlé kọ́kọ́ máa rí ó dẹ̀ ní antenna ti tiẹ̀ kó máa fi ṣọ́ ibi tí ọmọ ẹ̀ ń fi sí kó máa fi wo kó máa fi ṣé o mọ̀ kó lè máa track ọmọ ẹ̀ kiri ni ó lè fa antenna ẹ̀ ṣe yẹn ó ń wo polo ó ń wo ibi tí Ìyábọ̀ bá lọ síbi kan tí ò mú polo dání ìwọ ló máa kọ́kọ́ mọ̀ ṣùgbọ́n ibi tí antenna ẹ̀ lọ tọmọ fi lọ mú ọ̀bẹ ọmọ ẹyọ kan ṣo nílò òyìnbó ọmọ tí ó ní gbogbo resources tó wà ní around ẹ ó mú ìbọn dání ó mú antenna ó yọ ọ̀bẹ dání ó lantenna ó gba fóònù lọ́wọ́ àwọn èèyàn ó lantenna ó ń jí kẹ̀kẹ́ ó lantenna ó gbé trọlí ó ń jalè káàkiri ọmọ tí ń jalè láti age of 15 12 ó lantenna tó máa bẹ́ẹ̀ ṣọ́ káàkiri tí gbogbo ọmọ yẹn á lè fi stop
ó lọ mórúkọ àwọn èèyàn ó ní pé àwọn èèyàn ìwọ ló ń sọ fúnra rẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ ni mò ń sọ o ìwọ ló sọ lánàá ó ní mórúkọ àwọn èèyàn lọ síbi kan kọ́kọ́ bẹ gbàdúrà fún àwọn ẹbí wọ́n bẹ gbàdúrà fún àwọn tó ń bẹ ẹjà wọ́n bẹ kí ló ń bẹ ẹjà fún wọ́n bẹ àwọn tó ń bẹ ẹjà ó wá ní kó bẹ mú ọ lọ sílé wòlíì ìwọ dẹ̀ ní pé kó bá ẹ mórúkọ ọmọ ẹ lọ sílé wòlíì kó má bàa sọ ẹ lẹ́nu nǹkan tá à ń sọ fún yín nìyẹn pé being a single mother hard it's a very hard job tó bá rí single mother tó ṣe eré tó yanjú ẹ fún lọ́wọ́ ẹ gbé lọ́wọ́ sókè àwọn single mothers kan wà tí wọ́n strong they can afford to be a single mother they will do it well àwọn kan wà tó bá ti jẹ́ ẹni oníṣòro irú ìwọ Bukky kan fún ẹ lọ́mọdún kan ò lè wo kóyè because evil tó wà nínú ẹ tó ń rò sọmọ lọ́mọ lójoojúmọ́ ó máa jẹ́ kí ọbẹ̀ tí wọ́n gbé kaná kó jóná because ó show life àwọn èèyàn tí Wùnmí bá wọ bàtà lọ́la wà á mọ́rú bàtà tó wọ̀ tí Mohbad bá lọ sọ́jà lọ́la wà á ní kó bẹ ya fọ́tò ẹ̀ káàkiri ó dé mú tiẹ̀ ó gbé sílẹ̀ bó ṣe wà yẹn ó ní ìdí ọkọ gidi gan ọkọ nínú ilé ọkọ tó strong single mother tó bá lọ́kùnrin tó strong nínú ilé ayé àwọn ọmọ tó bá bí máa bàjẹ́ ni you can't just be single mother tó bá jẹ́ ẹni tó weak tó mọ̀ pé ò lè tọ́mọ dáadáa tọkọ kan bá ti pọ̀ ilẹ̀ lọ ti ra ọmọkùnrin mi lọ́wọ́ because you need somebody to look after your kids look at what you said I am talking due to what you said by yourself ó ní pé nígbà tó mọ ẹ nígbà táwọn ọlọ́pàá wá mú tán mo parọ́ mọ́ ó lè pọ̀ ọlọ́pàá sọmọ títí ẹ láti inú ilé ó pe ọlọ́pàá fúnra rẹ̀ ó gbé fóònù bá ọdẹ pọ̀jọ́ ó pe àwọn ọlọ́pàá òun náà pè wọ́n sínú láìfọ ọmọ ẹ onígbà tó pè wọ́n tó ló parọ́ mọ́ ìyá olórí burúkú ló ń ṣe bẹ́ẹ̀ ló ń parọ́ mọ́ wọn ẹ̀ irọ́ yẹn ló ń pa lórí social media irọ́ tó ń pa fún sórí Wùnmí yẹn ló ń pa lọ́mọ ẹ̀ lórí nǹkan tí ọba ti ń ṣe fún yàn kò ó máa wà káyédè ìwé ó máa ṣe fún láìfọ ẹ̀ ó máa ṣe fún àwọn ọmọ ẹ̀ irọ́ tó ń pa mọ́ Wùnmí yẹn òun ló lọ gbé fóònù tó parọ́ mọ́ ọmọ ẹ̀ tó fi inú ẹ̀ bí o ti gbàgbé pé wọ́n lo bí Wùnmí ni bó ṣe ń wu ọmọ yẹn báyìí Liam ló ń rí ó kọ̀ pọ́lọ́pàá ó dẹ̀ pélé lórí ó dẹ̀ parọ́ burúkú mọ́ bó ṣe máa parọ́ mọ́ Liam bó ṣe ń parọ́ mọ́ Wùnmí ó ti gbàgbé pọ́ mọ́ ẹni ó wá parọ́ mọ́ àwọn ọlọ́pàá wá gbé ọmọ yẹn lọ onígbà táwọn ọmọ yẹn máa rí nígbà tí ọlọ́pàá fẹ́ release ọmọ yẹn ó ní wọ́n wá ní pé ṣé wọ́n máa bọ̀ nílé ọmọ yẹn náà ò wá sílé ẹ̀ ọmọ yẹn náà ò lè wá sílé ẹ̀ tó bá yẹ kó lọ́kọ nínú ilé ni ọmọ yẹn wálé ọmọ yẹn á wò pé tóun bá ignore ẹnu ilé bàbá àwọn á wà ń bẹ̀ fún un kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe single mother àwọn single mothers kan wà tó bá kọ́ ọmọ mẹ́wàá fún wọn wọ́n á tọ́ wọn wá yanjú àwọn single mothers kan wà wọn lè tọ́kan bíi titi ẹ̀ because gbogbo nǹkan tó ń fi àsìkò ẹ ṣe ó ti kọ́ gbogbo orúkọ àwọn kan lẹ̀ tó gbọ́dọ̀ ṣọ́ lójoojúmọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láti jọ́ tí justice for Mohbad ti bẹ̀rẹ̀ kí ló mú wá nothing ẹ bá mi tọwọ́ bọ share button ẹ bá mi share video yìí ẹ bá mi share ẹ bá mi jẹ́ kó wọ gbòòrò ayé àti ìgbà tí justice for Mohbad ti wà tó ti bẹ̀rẹ̀ over 1 year kò sí nǹkan kan tó wà tangible tó mú wá ìyá Mohbad ní jẹ ráìsì o ìyẹn ni justice for Mohbad ìyá Mohbad lọ sọ́jà ìyẹn ni justice for Mohbad mo rán èèyàn sí ìyá Mohbad antenna mi ó bá ìyá Mohbad sọ̀rọ̀ ìyá Mohbad ní kinní kan ìyá Mohbad sun ẹkún justice for Mohbad nìyẹn ìwọ ló bà justice for Mohbad jẹ́ nítorí pé kí ni àwọn èèyàn ò lè sọ òtítọ́ ọ̀rọ̀ àwọn èèyàn ń jókòó tí wọ́n á ń wù ẹbí ẹbọra tí wọ́n lè bá sọ̀rọ̀ wọ́n wá ń bẹ̀rù ẹbí ẹni pé o gbé nǹkan kan sórí tí wọ́n lè bá ẹ sọ nítorí pé òun búlì àwọn èèyàn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìwọ ni wàá jókòó sórí social media Bukky Jesse bí Kudi ṣe wà yẹn ó nà ẹ pa kọ́ ní Kudi ó nà ẹ pa at least bí òun tiẹ̀ ṣe nǹkan kan ó rè sí family bí Kudi ṣe wà yẹn ó tọ́ ọmọ ó tọ́ yanjú ọkọ ọmọ sílẹ̀ fún àti tó kọ̀ sílẹ̀ fún àti tó bí sílẹ̀ ọkọ tó wà ó tọ́ wọn yanjú ó ti yẹ bí ó ti jẹ́ pé ìwà abunú ìwà tó wà nínú Bukky tí Kudi náà tí ò dá yẹn ó sì yàn fẹ́ tẹnu life torí kíkò happiness tẹ́ bá ti rí pé kò enjoy life inú ẹ̀ ò kì í dùn nítorí pé kì í ṣe ilé ọkọ tó yẹ kó wà ló wà ìwọ ló lè kúrò ní Délé Táíwò torí Délé Táíwò lóhùn láti fẹ́ up to today ojú ẹ̀ ọ̀dọ̀ Délé Táíwò ló wà ọ̀dọ̀ Délé Táíwò lójú ẹ̀ wà ojú ẹ̀ ò sí lọ́dọ̀ bàbá yẹn wọ́n wo bàbá yẹn bí ẹni tó fit òun kò gbá kámú bó ṣe wà yẹn ó sì ń ṣọ́ Délé Táíwò tó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ nígbà tí mo rí ẹni tèmi àti ẹ ti driver mi ò lè ẹ bàbá wọn ṣe kí ló kàn ẹ́ tó bá ti lọ́kọ tó nínú ẹ̀ ń dùn ìwọ gbọ́n máa gbàdúrà pé Ọlọ́run ló ní kí n má fẹ́ Délé Ọlọ́run ní jẹ́ Ọlọ́run máa yọ mí o ká ní mo fẹ́ Délé Ọlọ́run ló ní kí gẹ̀yìn tẹ̀lé wá dànù Ọlọ́run ló ní kó skátà èmi àti Délé mi ìbá má sí lọ́dọ̀ máa tí mo wà ìbọn nítorí pé ilé bàbá tó wáyé òun ẹ́ nítorí ẹ̀ ló ṣe ń ronú Délé tó ń béèyàn kan tó bá Délé sùn jà ẹnìkan ló bá Délé sùn ẹnìkan kí ló kàn ẹ́ pẹ̀lẹ́ ní tó bá Délé sùn ó wá ṣé ìwọ Bukky alantena ìyá Mohbad
ló ń ṣọ́ ó máa dúró owó tó ti ná kó máa bẹ́ẹ̀ fi ṣọ́ ìyá Mohbad ó máa dúró owó tó ti ná kó máa bẹ́ẹ̀ ṣọ́ Wùnmí ó máa dúró owó tó ti ná láti mọ ibi tí Wùnmí ń gbé ṣé ó máa dúró owó tó ti ná justice for Mohbad díẹ̀ fún odindi ọdún kan nǹkan tó gbé wádà irọ́ yìí ni irọ́ tó pe ọlọ́pàá tó pa mọ́mọ́ ẹ tí ó fi ba life ọmọ ẹ jẹ́ ìjọ́ tó ti pe ọlọ́pàá sínú life ọmọ ẹ ní life ọmọ ẹ ti bàjẹ́ àwọn èèyàn kan wá gbé fọ́tò ẹ̀ wọ́n sọ pé abẹ́ mother wọ́n wá celebrate àwọn aláyé bàjẹ́ táyé wọ́n ti rún lọ́ máa celebrate irú ìyá bíi titi ẹ̀ torí ọmọ yẹn looking at that boy ẹ rí pé ọmọ tó calm ni ìwọ ló gbé iná wọnú life ẹ̀ bó ṣe ń ṣe fún Wùnmí ló ṣe ń ṣe fún tí ò bá jẹ́rù àwa yìí wàá ti sọ Wùnmí di jàgídíjàgan tí ò bá jẹ́rù àwa yìí Wùnmí á ti bọ́ síta ti tátán pẹ̀lú ẹ Wùnmí wàá ti sọ Wùnmí di jàgídíjàgan wàá ti mú bíìsì tó wà nínú ẹ wàá ti gbé wá síta tí ò bá jẹ́rù àwa yìí tá à ń sọ pé ná irọ́ kò ní ṣẹlẹ̀ you would have brought the beast in down out pé kọ́mọdé ìwà fèsì ẹ̀ bó ṣe mú ọmọ ẹ náà nìyẹn tó frustrate tọ́mọ yẹn bẹ̀rẹ̀ sí ní gbójú tó bẹ̀rẹ̀ sí ní gbọ́wọ́ lù ẹ̀ ẹnu ẹ ló fi sọ ó ní ó fẹ́ gbọ́mọ ẹ ó ní ó gbọ́wọ́ sókè ó sọ pé ó lù ẹ ò bọ̀ wá mọ̀ pé ó lù ẹ ó yẹ sọ yẹn ó ló gbọ́wọ́ sókè fún ẹ ó ní ọmọ tó lù ó ní oyè ẹgbà ó bẹ̀ sí ní ọmọ yẹn wá gbọ́wọ́ ọmọ yẹn wá ó gbọ́wọ́ padà sí ẹ ó lù ni nítorí ó gbé ọmọ tó ti dàgbà tó ti ga tó ẹ ó lù ó tún ní ọmọ yẹn ó ti fẹ́ ṣe tán secondary school ní UK ọmọ máa ṣe tán secondary school 16 years ó máa wọ college ní 16 ó wà ní 15 years old ó kù díẹ̀ kó ṣe tán ó wà ní 5th class àbí 5th year ọmọ yẹn wà ní 5th year ó wá mú ó ní ó mú irun orí ẹ̀ pé ó fa téèyàn bá mú ọmọ 15 years téèyàn bá fa irun orí ẹ̀ ń lóyìnbó ọmọ 10 years gan tó bá fa irun orí ẹ̀ ń lóyìnbó ó ti di oní mental problem yẹn straight ó tọ́ṣọ ọmọ yẹn àwọn èèyàn kan àwọn ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu wọ́n ń wù ẹ́ wọ́n wá gbé fọ́tò ẹ̀ wọ́n celebrate inú ẹ̀ wá dùn tọ́mọdé sọ̀rọ̀ ẹ wo mí náà wàá káṣọ wọ̀ wàá máa dìde lẹ́ẹ̀mẹ́wàá jọ́ tó bá ti wọṣọ tuntun bó ṣe máa ṣe ni ẹ wo mí náà ẹ wo ẹgbẹ́ta yìí kíní kan ló bá mi rán ṣé agbádá lèèyàn lógún tí ọ̀fẹ́. ẹ rí pé nǹkan kí sẹ́sẹ̀ àgọ́ ó lágbára gan-an ṣe rí ní ilé ayé yìí àwọn nǹkan kan wà tó jẹ́ wípé you have to let go when it comes. ẹ jẹ́ kí n bọ́ síbi tí màá ti sọ̀rọ̀ dáadáa tí màá ti ráyè sọ̀rọ̀ sókè ṣówó ni màá wọ̀ mí lójú bí báyìí ok ẹja manage ká ló bẹ̀ ẹ má bínú mo jáde ni so ẹ gbà bẹ́ẹ̀ bá ṣe rí àlàyé tí mò ń ṣe lọ àwọn kókó wà ní ayé tó yẹ pé tó bá ti wá you have to let go of it tó bá ní o fẹ́ máa ṣàlàyé you want people to know the truth you want people to know that you are innocent you want to do this you want to do that wàá tún kó padà kó páńpẹ́ sí rẹ lẹ́sẹ̀ ọlọ́run wàá tún kó páńpẹ́ sí rẹ lẹ́sẹ̀ because tí ogun social media bá ti dé tí o bá gbọ́n nínú kó gbọ́n níta wàá fall o wàá fall àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé lójú ara ti tiẹ̀ látìgbà tó ti ń bá bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ẹ ìwọ ń rò pé all those things are right they are right àwọn kan tó right ni meanwhile tó bá gbé kalẹ̀ fún àwọn ẹlòmíì wọ́n á bẹ̀ tu ní awẹ́ wọ́n á bẹ̀ yànnànú ẹ̀ tí wọ́n wá padà mọ̀ wípé so nǹkan tí mò ń ṣe tí mo rò bóyá nǹkan tó right ni so this thing is wrong mi like ibi tí mo dúró sí mi like ẹ jẹ́ ká wò bóyá a lè rí bòmí dúró sí ṣé ń gbádùn mi o ẹ̀yin yẹ́yìn bàbá tẹ́ ń wò wá o so tí ó bá wá gbé kalẹ̀ fún àwọn ẹlòmíì táwọn yẹn bá wá bẹ̀rẹ̀ sí níbẹ̀ yọ jígà tí wọ́n yọ ọ̀bẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí níbẹ̀ pin wàhálà ìgbà ẹni wàá mọ̀ pé nǹkan ti ṣí ẹ́ nǹkan tí wọ́n rò pé yá ó dá lójú ara ẹ̀ wọ́n fi ń ṣàyọyọ̀ àbí wọ́n ń ṣe àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí mo ti ń rí cool place kan lọ àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí àṣé nǹkan burúkú tí ẹ ní tó máa wá yàwọ́ fún ara ẹ̀ gan lẹ́nu tó máa ṣọ́ọ̀kì ẹ bákanbàkan that is why ilé ayé máa rí rẹ ní rẹni tó gbọ́n jù máa rí rẹ ní rí wípé gbogbo nǹkan tó ń ṣe ló right gbogbo nǹkan tó ń ṣe kò sí nǹkan tó bàdì níbẹ̀ no máa ríra ẹ bẹ́ẹ̀ now ẹ wo fídíò tẹ wò tán yẹ̀yin bàbá mo kí gbogbo yín pẹ́pẹ́tẹ́ gbogbo ẹ̀yin tẹ wo show yẹn tẹ bá mi share
gbogbo ẹ̀yin olólùfẹ́ Lady K ìfẹ́ olúwa show mo kí yín mo kó yín jẹ bí indomie ẹ má gbà bí kámẹ́rà tún ṣe ṣojú mi o tí mo pa àwọn fóònù wọn yìí ká fi ẹnu ká dákẹ́ lọ́rọ̀ wọn. Now ẹ wo fídíò tẹ wò tán yẹn sìn nínú fídíò yẹn ẹ gbọ́ nǹkan tí beautiful sister tó sọ̀rọ̀ yẹn sọ àwọn ló ń pè ní Tọ́lá ni ìyá Kúdí àwọn bọ́ta láti wá ṣàlàyé bí ìrìn àjò àwọn ṣe rí pẹ̀lú Bukky Jesse ẹ wá wo ibi tí wọ́n tún ti wá ń ṣàlàyé ara wọn ibẹ̀ ni wọ́n tún ti wá tú àwọn nǹkan tí ò yẹ kó tú ẹ wá gbọ́ nǹkan tí sista Tọ́lání wá sọ nípa wọn sista Tọ́lání wá ní so àti ọmọ ọdún 18 years ni wọ́n ti ń sùn tọkùnrin kiri kí ló ṣe kíní ìgbà ni wọ́n ti ń sùn ti ọkùnrin kiri ni wọ́n ti ń molest wọn ni wọ́n ti ń do this ni wọ́n ti ń do that ni wọ́n ti ń ṣe oríṣiríṣi ọ̀wọ́n àti Bukky Jesse ẹ gbọ́ nǹkan tí woman wa padà wá sọ meanwhile àwọn dẹ̀ ń try wípé káwọn ṣe kíni káwọn yóò yànnà ara àwọn atẹ́gùn ètò ti pọ̀ ẹ jẹ́ má bínú ẹ ṣáàjà àgbà bàbá ṣe ya ìsílẹ̀ mi ni the atẹ́gùn is too much and I don't wanna go pass I don't have the appetite sí ni kàtá gbogbo ẹ máa ṣe mí ẹ ṣáàjà ń gbé gbogbo ẹ báyìí ẹ má bínú that's what I'm saying má ní kóòdù wá sí ni so àwọn try láti jẹ́ káwọn mọ̀ wípé àwọn ò ní issue pẹ̀lú Bukky Jesse Bukky Jesse ló sọ̀rọ̀ ẹ̀dọ̀tá àwọn nǹkan tó dá wọn pọ̀ ní àwọn jọ dókó papọ̀ ní àwọn jọ ṣe ní àwọn jọ ṣe gbá àwọn jọ ṣàwò ẹ wá wò ó ẹni tó ń try láti jẹ́ káyé mọ̀ àti nǹkan tó ń dùn àti nǹkan tó connect wọn àti Bukky Jesse pọ̀ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ gbọ́ tí sista Tọ́lání wá sọ yìí ẹ jọ̀ọ́ ṣé Yèyé Kúdí òtútù ti jẹ̀bi ṣé wọ́n tún ti fira wọn ṣẹ̀sín that is why tógun social media bá dé you have to calm kì í ṣe ti tèmi láyéláyé má kọ́ máa reject ẹ̀ ọmọ ìyá mi mo ẹjọ́ ọmọdé yìí tó jẹ́ pàná ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ social media yìí mo ti learn in a hard way mo ṣe kí ni mo pè mo learn in a hard way when it comes like this máa ya wò bí ìbá ṣe hùn kó máa hot mi kó máa dùn mí tó mi ní gbé wá sórí social media because ojú tèmi máa fi wò òun kọ́ làwọn olóye onímọ̀ onílàkàyè mi máa fi wò ó that is why tí mo máa sọ pé nobody is perfect but a lot of people they will sit down there wọ́n máa feel pé innocent ni mí nǹkan tí mo ṣe ló right nǹkan tí mo ṣe kò bad nǹkan tí mo ṣe ò ṣe this which is not which is totally bad you are doing the wrong thing and you think you are doing the right thing ohun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o ẹ wo bí gbogbo ẹ ṣe wá dà ohun tí màá kàn sọ ni wípé when it comes to social media case we need to be very very careful kì í ṣe gbogbo ajá tó bá gbóyàn lèyàn máa sòkò mọ́ ká ní Yèyé Kúdí ti dákẹ́ wọn sọ̀rọ̀ kọ́ ignore ó possible kó má débi tó dé and I'm very sure wípé a lot of people náà máa ti pè wọ́n á ti bá wọn sọ pé wọ́n ti ṣe the wrong thing for you to come outside láti sọ pé you want to clear yourself you want to debunk some lies it's a mistake ibi tó ti ń debunk irọ́ tó pamọ́ ẹ tó ti ń ṣàlàyé the real fact ibẹ̀ ni wọ́n gan máa tuntun ti sọ̀rọ̀ jù ṣẹ̀dẹ̀ rí ẹyin lóhùn tó bá ti jábọ́ kò ṣe kó mọ́ ṣẹ̀dẹ̀ rí àwọn tamajita especially social media speaker we have one I will call it problem yes because it happens to me too ọ̀tọ̀ ni nǹkan tó máa fẹ́ sọ tó bá dé ta but tó bá ti lè sọ lẹ́ẹ̀kínní tó sọ lẹ́ẹ̀kejì tó gbẹ́sẹ̀ lé àkàbà kẹta tó gbẹ́sẹ̀ lé àkàbà kẹrin wàhálà ìwádìí àkàbà keje kó tó stop by the time tó bá máa fi dé àkàbà keje yẹn nǹkan tí ò yẹ kó sọ wàá sọ if not so kò yẹ kí Yèyé Kúdí sọ wípé ìgbà táwọn wà ní yunifásitì àwọn wà lọ́mọdé làwọn àtọ̀wọ̀n ọ̀rẹ́ àwọn làwọn máa ti lọ sùn sílé ọkùnrin làwọn máa ti lọ patí ibo ló fẹ́ dágbére mi ọmọ ìyá sẹ̀lẹ̀ bó mo fẹ́ dágbére fún ìyá sẹ̀lẹ̀ pé mo lọ tí gbogbo tí mo lò nílé àwọn òbí mi mi ò lọ birthday rí mi ò dẹ̀ lọ́jú patí ẹ̀yọ̀ kan lọ and that party my mama sign it báyìí pé ó yá máa lọ party ní ìjẹ̀bú ìmakun ẹ̀kọ́ tí mo dẹ̀ débẹ̀ náà rí ni ok mo tún lọ lẹ́yìn yẹn ni mo fi mọ̀ jẹ̀bú makun so ilé ayé yìí a need àti máa let go lórí social media ojú òní ti wà á ní fún ara wa ṣera wa wà ní kó sí pápẹ́ gbogbo àwọn tí social media ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run á bá wọn dá ìjì náà dúró láṣẹ Èdùmàrè
ní rógun o. Ẹ má gbàgbé ẹ bá mi subscribe sí YouTube channel mi, kẹ́tọ̀ notification bell yín. Èmi gangan lèmi o, wọn nífẹ̀ẹ́ lomi ṣe mí Lédìkè Ìfẹ́ Olúwa show, the baby of Yorùbá nation. A tún máa pàdé. Mo ti ní kẹ́ follow page wa, bó bá ṣe ń lọ a máa bá yín mú wá lẹ́sẹsẹ. Ẹ bá wa share ètò, ẹ bá wa share program wa lẹ́nu gẹ́gẹ́ mẹ́ta. Kí ló dé? Ṣé baby of Yorùbá nation ṣẹ́yìn ni ẹ bá mi share, ojú òní tì yín. Ẹ ṣeun gan, ó dàbọ̀.